lọ́tọ́ ní mo sọ mo ní àwọn mufuti ni mufuti ti pọ̀ gbáà kí n tẹ́ ànábì ṣe ń bẹ̀rù náà ní pé àwọn kan tó yá sí pé a'immatan mudallin àwọn tí wọ́n máa ṣáájú tó yá sí pé wọ́n máa sọ àwọn èèyàn nù ní hadith ànábì pẹ́yẹ́wó ẹni tó bá fẹ́ jẹ́ mufti ojú ẹ̀ kọ́kọ́ gbọ́dọ̀ ká hadisi ẹni tí ó sì já sí pé o fẹ́ gbé bọ́ta pé ẹbí ní lórí ọ̀rọ̀ mímọ̀ ojú ẹ̀ ká ọ̀pọ̀lọpọ̀ nǹkan kò sì sí tó burú ń bẹ̀ kó sọ pé láàdìrí tí wọ́n bá bí ọ léèrè wọ́n bí imam maliki wahid wa saba'in mas'ala wọ́n bí ní 71 questions ó sọ ẹyọ kan lórí dáhùn bẹ́ẹ̀ ó ní gbogbo 70 láàdìrí wala yankusu qadruhu radiyallahu ta'ala anhu. àmọ́ kan sọ wípé kíní kò sì ti dáhùn náà wípé gbogbo ẹ̀ náà ló mọ̀ jahilu murakkabu ni jahilu murakkabu ignorant with complexity. torí pé wà la yadri annahu la yadri fadhalika fajtanibuhu ẹ jìnà sírò ẹni bẹ́ẹ̀ kò mọ̀ kò wá mọ̀ pé wọ́n ò mọ̀ nípa bẹ́ẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ nǹkan táwọn sọ irú bẹ́ẹ̀ ni àwọn ẹ̀dínú ni tó yá sí pé ó tẹ̀ ẹ́ ká gbé gbogbo ẹ̀ yẹ́bẹ́yẹ́bẹ́yẹ́bẹ́yẹ́bẹ́ ilé ẹ̀kọ́ níbí àfi kẹ́kọ̀ọ́ máa jáde ń bẹ̀ àfi kí ẹ̀kọ́ ẹ̀kọ́ ìsìlámù náà ni ṣẹ̀rí àtàwọn ọmọ nì tẹ́sọ́pẹ́ a fi yé yín pé ń bò kò sí nǹkan tá à ń kọ́ ṣẹ̀rí àlà ń kọ́ Allah ṣẹ̀rí àní ṣẹ̀rí àlà ń kọ́ ṣẹ̀rí àná la sì ń lò ọ̀nà àlà ń lò ó nípìnlẹ̀ yìí pé bíi iṣẹ́ ṣé alukurani àti sunna àti kíní lóga arabiya bẹ́ẹ̀ ni rí mo tiẹ̀ láwọn ní lóga lára tó pọ̀ mo ní wọ́n sundo síbí ni. Allahu akbar Allahu akbar. Dr. Mumini ni. Alhamdulillah. Àrí ìbínú. Àrí ìbí kan tó ń bẹ àwọn méjì ni. Gbogbo àwọn àfáà náà ń bí gbogbo kálukú gbogbo Saruji Ustaz Suleiman Logaru mẹ́tínù lóga níbi owó tí ẹ̀ sí sára ń bẹ̀ mùtúùmù ń bẹ̀ ni bó bá ti rújú ìwọ́sá pé àbá yóò tú fún ọ wípé Hamidullah bẹ́ẹ̀ ni Ustaz Yunus bẹ́ẹ̀ gbogbo àwọn àfá níbí bí àrùn bá ń ṣe lóga àwọn dòkó àwọn dàkátù rẹ̀ àwọn tí ó wò ó sàn èyí rẹ̀ ṣe fáàrí so وما أرسلنا من قبلك إلا رجالا نوحي إليهم فاسألوا أهل الذكر إن كنتم تعلمون بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون فاسألوا أهل الذكر àwọn onímọ̀ níbi wọ́n léèrè nǹkan tó rà dáadáa múrùn tí wọ́n bá mọ̀ sí jẹ́ abèrè mọ̀ bilbayinati wa zuburi bilbayinati pẹ̀lú àwọn àlàyé ni wọ́n fi ṣàlàyé fún ni wa zuburi àti alkùránì wa anzalna dhikra litubayyina linnasi ma nuzila ilayhim àdísì sí ń bẹ
tọ́lọ́wọ́n bá tó fà nẹ́bí wa Muhammad ìdílé náà sí láti fi ṣàlàyé fáwọn èèyàn máa ń sí ilẹ̀ ń ta sọ̀kalẹ̀ fún wọn nínú Al-Qur'ani ní in tí ó máa ṣàlàyé rẹ̀. wa la'allahum yatafakkarun. wọ́n jẹni tí ó máa rórí. Islam kì í ṣẹ̀sìn jùmúùdù wípé ìtakùsójú kan máa lo làákàyè. Ọlọ́run gan fẹ́ lo làákàyè. Gbogbo nǹkan ni afala ta'qiluna aṣẹ làákàyè ni kí lè yùn afala tadabbaruna rórí ni gbogbo ó fẹ́ Islam ó fẹ́ olo làákàyè ó sì fẹ́ àwòye gbogbo àyà pátá bọ́ bá ti wò Ọlọ́run fẹ́ kọjá sí pé wa ma ya'qiluha illa al-'alimun kò sáwọn tí lò làákàyè bí kì í bá ṣe àwọn onímọ̀. gbogbo nǹkan tí nǹkan bá ti bá kíní lọ ó rọra ó fi làákàyè kún wá ẹ má jẹ́ ń pe Ọlọ́run nírọ́ níbi tí nǹkan lọ yìí ẹ má jẹ́ ń pa díìsì ńrọ́ níbi tó ń lọ yìí ẹ má jẹ́ ń pa nẹ́bí ńrọ́ níbi tó ń lọ yìí láì ní ba ẹ̀sìn jẹ́ ọ̀tọ̀ ni aláàlẹ́ Ọlọ́run ń bẹ haramu rẹ̀ ń bẹ àmọ́ pé mẹjálù pé fi làákà ìbọn tí wọ́n sọ ni tí ọba sí làákà ìbọn mi ẹgbàtà nẹ́bí sọ pé bayna maqami hadha bayna masjidi hadha wa minbar rawdatun min riyadil janna ẹ̀rọ akọ̀rẹ́ tó fún un bẹ́ẹ̀ òkú kò ní àlùjánnà wọ̀ ó sọ wá rí ìrùn ṣe tó bá ti wá wọ bẹ́ẹ̀ ní ti wọnú àlùjánnà nù ìyẹn ní pé ànábì ní láàrin inú mọ́ṣáláṣí mi láàrin ilé mi sí mímbàrí àbàtà àlùjánnà kan nù ni àbàtà àlùjánnà ni ṣe tó bá ti wá débẹ̀ ò ti dénú àbàtà àlùjánnà nù ni láì tí ikú àbí wọ́n sọ pé ó lọ parẹ́ síbẹ̀ kó lè wọ àlùjánnà tánẹ́rì bá sọ ó kú làákàyè kó fi gbé kalẹ̀ pé nǹkan tó ń wí kọ́ yìí in tó ń tafà lọ ní pé ládàá bẹ̀ tó bá kírun ládàá bẹ̀ kìí ṣe ọ̀rọ̀ tó wí nìgẹ́ rọ́dọ́ tó mẹ́rin àdìjánà ládàá ìrun tó bá kí ń bẹ̀ yóò máa lọ tààrà tó fi rálì jẹ́ náà wọ̀ sallallahu alaihi wasallam ọba kú tó sallallahu alaihi wasallam ẹgbẹ́ kò sáà jẹ́ náà tánẹ́bí wí ní kìí ṣe láyé so àwọn èyí tí wọ́n bá gbọ́ wọn ni rọ́dá tó mẹ́rin àti ànẹ́bí sí ni rọ́dá tó mẹ́rin àti janna wọ́n máa wá gbé lórí hamulu ẹ̀ lórí máàna làfùzí bẹ́ẹ̀ sì ni ó lè ṣe hamulu ẹ̀ lórí máàna làfùzí àfi kó gbé máàna mafuhumu wá pé mọ̀túkù rẹ̀ rí àmọ́ mafuhumu nǹkan tó ń wí nìí so bẹ́ẹ̀ lọ́wọ́ pọ̀ nínú àwọn àdìsí mi